tó olóòtú adúpẹ́lẹ́ ọlọ́run àdídàmú kan wá balẹ̀ ìjọ pàtàkì dájọ́ àgbélé ní on the 6th oṣù kẹsàn-án 2024 lóògì ní èmi ní ṣìndọ́gàfà adéjìyà tí gbogbo yọmọ ní agbọmọlà so yánilala ìjẹlé ní ìjẹta máa ń jẹ lọ́dọọdún náà nìyẹn láti pàdé lẹ́kọ̀ọ́ pé on the 6th káwá ìjọba ẹ̀jẹ̀ náà so òun ló fa ìjókòó wà nínú ìgbà ìlú èmi. Àwọn mélòó ló wá ń joyè lénìí? Àwọn tó ń joyè lénìí àwọn mẹ́ta ni wọ́n mẹ́ta ló ń joyè lénìí. Ṣáàlì mú kóyè tó jẹ. So ẹni tó ń joyè lénìí nǹkan Ọdúnyẹmí òun làgbà kan. Ọlọ́nṣọ́ òun Ìyàbọ̀mọ́lú Arẹ́gbẹ́ òun lọ́dọ̀fin. Bí wọ́n ṣe joyè báyìí ṣó láwọn nǹkan kan tí wọ́n gbọ́dọ̀ máa ṣe tí Ayílála lòdì sí? Mo ti sọ mọ́rọ̀ fún bíbá ẹ̀ ní ẹ̀kan nígbà tí wọ́n bẹ̀rẹ̀ prógámù wọn pé Ayílála ò fẹ́ olè kò dẹ̀ fẹ́ irọ́ kò dẹ̀ fẹ́ jìbìtì. Sọ ẹ tó bá yẹ pé Ayílála ni torí ẹ̀yin tẹ́ bá wá síbi oyè Ayílála lẹ gbọ́ lẹ wá. Ayílála a kì í ṣe kà ó adẹ̀ kì í ṣògbó owó adẹ̀ kì í bá ti rìn jù adẹ̀ gbọ́dọ̀ dúró níbi àbòsí tọ́jú bá ti rìn já gbọ́dọ̀ dúró fẹ́ Ayílála gbọ́dọ̀ wà ní mímọ́ ló wà pé tá a bá fẹ́ fihàn lóye lákàtà Ayílála àwọn ọmọ ilé ẹ̀ àwọn ọ̀nà àwọn náà tó jẹ́ ká tó lè sọ pé a fẹ́ gbà lóye. Jálè mọ irú iṣẹ́ tí Ayílála ń ṣe. Iṣẹ́ tí Ayílála ń ṣe atọ́kùn ni Ayílála máa ń ṣẹ́gun lọ́pọ̀lọpọ̀ gan ní ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń sìn lẹ́nu ogun ló mú ẹ̀ níbi ọdẹ padà ṣe. So ẹlòmíín bí ló pa Ayílála tó bá di jíǹkan ẹ̀ Ayílála ló máa fi pa tó bá gbé sókè láwọn ẹgbẹ́ Ayílála yíyá fún tó bá máa ń bọ́ ọkọ tó máa ń bọ́ ilé ìbò tó ga yín dà láàbò tó lé tí ò bá tó ń lálàkàlà tó ń bẹ lọ́wọ́ pé kò ń jẹ́yàn tájẹ́ òjẹ́ pé ibi jẹ́yàn Ayílála máa ń ṣe Ayílála iṣẹ́ fáṣẹ́ lọ́dẹ̀ iṣẹ́ fáṣẹ́. Táwọn èèyàn bá fẹ́ pè yín sórí aago wọ́n bá wọn lè pè yín. Òbí wọn bá fẹ́ pè mí 08055168825 lẹ́ẹ̀kan sí. 08055168825. Káfílẹ̀ ìkádìí ẹ̀lẹ́ ǹjẹ́ ó lójú ẹni tó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ Ayílála àbí gbogbo èèyàn ló sílẹ̀ fún? Atọ́kùn ní ìjọ ìlàjì ọ̀gẹ̀ kalẹ̀ akíntìlẹ̀ Ayílála sóòkè náà mọ́ra ẹ̀bọ̀n. So ẹni tó dẹ̀ lè náwó sí tó lè joyè Ayílála ajẹ́ ọkùnrin obìnrin kì í náwó sí Ayílála obìnrin lè yí iye. Kí nìdí? Nítorí kí ni pàtẹ́bánijọ́ làjẹ́ ó ní Ayílála tá ń gbé ọkọ̀ ní orúkọ ẹ̀ olórúkọ tó ń jẹ́ nígbà tó kú dé tó bẹ̀rùn títí tó pọ̀ lónìí ayé máa lé láò àti ọdún ẹ̀ ló ti gbégbé Ayílála obìnrin gbọdọ̀ bọ̀ obìnrin tó bá bọ̀ òun apá ló fi já wa pé la máa ń na ọwọ́ sí i. Ṣé obìnrin ṣẹ̀ ni? So ọ̀rọ̀ ni ọmọdé gbọdọ̀ pẹ̀tàn fún ìyá ẹ̀ so lákàtà ẹrú làwà jẹ́ ìrẹsẹ̀ tó máa kékeré lé fún torí òní wú so bíṣọ̀pù náà ti tó tẹ̀lé kọ́tò pé níṣọ̀ Ọ̀ṣun ní tó wà kọ́tò pé lọ́ṣun Ògún náà bẹ́ẹ̀ náà lálẹ́ náà olórí irun nígbà tó gba àrògbó ń bọ̀ níjọ́ làjẹ èdè kálẹ̀ so Ayílála tẹ̀lé yẹn pé Ayílála ò bímọ ṣùgbọ́n ó ní ẹrú àwọn ọkùnrin tó ń sìn so àwọn ní ogun ń bọ̀ láti àrògbó gbogbo tí wọn tó kú bá dẹ̀ ti dé nílàjẹ àbòsí tó wọlé sí yẹn pé ọkùnrin náà máa pa wọ́n ní kàtà máa fi pọ̀ ọmọ tó ń sin òun lẹ́pa yẹn kẹ́kọ̀ọ́ pa òun pẹ̀lú pé òun ò sí wọn tó ń fẹ́ dúró ṣe mọ́ lọ́nà ọkùnrin wọ́n wá bẹ̀ wọ́n títí wọn gbọ́dọ̀ wọ́n dẹ̀ bẹ̀ títí ẹ̀ gbọ́ pé ayé mà lẹ́la pé ayé mà burú èdè tó sọ kẹ́yìn nìyẹn Àmìnà gan Ayílála Àmìnà ọ̀pọ̀tọ̀pọ̀ ní ìjọ lówó la múyàkì so òrìṣà ló wà ń tata máa fa bàdí ẹ̀bọ níta yẹn so Ayílála tó bá ti ní Àmìnà kì í ṣe Ayílála so wọ́n á sọ fún àwọn irú ẹ̀ pé ẹ má bẹ̀rù tó kó bá ń bọ̀ ẹ̀ pé òun ṣèbí tó rí títí òun lọ́fẹ́ fi pa yín òun àmẹ́mi òun lẹ̀ fọ́ yín bí jíjí náà ti mẹ́mẹ́ Àmìnà ẹ̀ ṣé kò ń ṣe èdè Lárúbáwá ni? Ṣé Àmìnà ẹ̀yin ọ̀n pé àwọn Islam tẹ́bá wo ṣẹ̀tíù inú Kùránì nísìn ṣàn pé èdè Lárúbáwá ṣẹ̀tíù àwọn àpè ní Ọ̀rúnmìlà lọ́dọ̀ wa tó yẹ yín sà ọ̀rọ̀ Dáúdà yàn pé inú Kùránì ọ̀tọ̀ Michael yàn pé inú Bible ọ̀tọ̀ ṣùgbọ́n ti jẹ́ náà nìyẹn so la fi pè ní Àmìnà ọ̀pọ̀tọ̀pọ̀ ní ju àgbà malẹ́ ọgọ̀gẹ̀jọ olórí ìmàlẹ́ ní Ayílála so òun ni so nígbà tó gún dé tọ́lọ́ pé kálá pé kejì ní ẹni tí ní ogun bọ̀ tó ti wọlé ó ní ìwọ ẹ̀mejì ní wọ́n gbé ọwọ́ tó wọ́n gbé ọwọ́ sí inú mi ó dẹ̀ wọlé lọ ó ní tó gún bá ní kó máa pè wọ́n máa jẹ́ wọn yẹn láti sọ pé nígbà tó gun àròbó déńjọ́ kìíní tó lé káàsì gbé gbé wọ́n máa pè wọ́n máa jẹ́ wọn ogun tápẹ́ kó bá ṣe iná fi ń ṣẹ́gun fún àdìsẹ́ kìí ló dáná ta pọ̀ tó lé ní tọ́wọ́ pèlè ló sì jẹ́ wọn. Ìyẹn ni pé táwọn àáfàá náà bá ṣe Ayílála wọn ṣìnà.
tábà bá ní ìlànà tiwa tó bá ṣe tẹ̀lé bídé kankan ní wa ṣùgbọ́n lábàá máa sọ fún ẹ pé kò ṣẹbọ kò sóògùn wọ́n wọnú ara wọn kí ni Dáúdà bá wọnú Kùránì ogun ni inú báìbù tó ń pe mákẹ́ náà ogun ní mákẹ́ lèmi mọ̀ ọ̀dọ̀ ogun ni so àwọn kérébù ló ń san Ọbàtálá ọlọ́pẹ̀ ní ó lé mákẹ́ so Ọbàtálá Olímìrì tán ṣe ẹ̀hún lọ́bàtálá Olímìrì là ń pè ní abiyamọ òde ọ̀run Yorùbá ń pè ní àwáwò ọlọ́pẹ̀ ní ọmọọṣọdún Olímìrì wọn kì í lẹ́pọ̀ Ọbàtálá dẹ̀ ń lẹ́pọ̀ so kí ni ọwọ́ náà ara wọn lọ nípele nípele ni so wo lè ṣe wọn ní alájì tí mo gbé fún mo ní pásítọ̀ ìmọ̀ tó fi ń ṣọ́ra tó fi protect ilé ọ̀nà ìṣẹ́ tó lè fẹ́ Alẹ́la protect ara Alẹ́la ò débi ẹ̀sìn kò débi kankan kò débi awo dúró Alẹ́la dúró ẹ̀sìn dúró Alẹ́la dúró. Ní gbogbo ìgbà kan a máa ń gbọ́ pé Ayílála múlẹ̀ wọ́n bá tẹ̀wọ̀n àwọn kan bá jalè tó bá fi àwọn kan wọn ṣàwátì tó bá ti dé ọ̀dọ̀ Ayílála pé Ayílála máa pọnmi sí ẹnu tí ò bá jẹ́wọ́ ǹjẹ́ ó sì wà bẹ́ẹ̀. Alẹ́la wà bẹ́ẹ̀ ní àtijọ́ bàbá mi tàtijọ́ aláṣẹ bàbá mi tàtijọ́ Ayílála àfi owó lè wọ́n lọ pélé kan ẹ̀jẹ̀ máa jà látọ̀ gbogbo ìgbà tí mo lè fẹ́ Ayílála wà mo tó ṣe pátá Ayílála òṣèlú táyì lè fi Ayílála wá òní. Ayílála bá mú ọṣẹ́ rọ̀ wá. Ẹ̀rọ wà dáadáa má ṣètò fún ọ tó bá ti kàkó tó jí àádọ́ kan fọlọ́pàá wà lọ sí ìgbòho nǹkan tó bá ti rí wọ́n dẹ̀ ní kan tó jí wọ́n ní bẹ́ẹ̀ tó ní bá lówó lòun fẹ́ gbà á fún lówó tó bá dẹ̀ ní kò lọ́fẹ́ ìyẹn kò sá lọ àfi wá fóònù àfi wá olè àfi wá fóònù tó bá ti wá mú yẹn ní Ayílála máa wá tú sílẹ̀ tó bá ti jẹ́wọ́. Ẹ bá wa tún sọ nọ́mbà yín lẹ́ẹ̀kan sí. so èmi ló gbà níjà tó mọ̀ gbàgbọ́ máa là 0805516 ìgbà wo lẹ máa ń ṣe ọdún jọ ní ọdún tí. ẹ máa ń ṣe ọdún Ayẹ̀lá tèmi ní October ẹni ni máa ń lò so Thursday Friday Saturday tó bá láti October ni máa ń ṣe tọdún yìí sì ní 25-26 October. Àwọn wo ni ká máa retí. èèyàn oríṣiríṣi tó dì mọ́ àwọn ọmọ Ayẹ̀lá bí náà lè máa rí ní lóríṣiríṣi ìjọ yìí àwọn tó jẹ́ alẹ́ ẹ̀sùn tá a máa ṣe fẹ́lẹ́ lálẹ́ mọ́jú Friday mọ́ Saturday àwọn kan àtò lóko tó lè wà lójúmọ́ lọ àjọṣe Ayẹ̀lá wá jẹ́ pé a máa ń gbàdúrà Ayẹ̀lá mọ́jú. Ǹjẹ́ àǹfààní wà fáwọn èèyàn láti wá tọrọ nǹkan tó bá ń fẹ́ ní ọdọọdún làwọn èèyàn máa ń ra jìnnáàfù wá jìnnáàfù kan fún èèyàn ìjọba alágbára kan gbọ́dọ̀ láti fi tọrọ nǹkan tó bá fẹ́ yẹn là ń pè lọ́dún rẹ̀ so ìjọ kejì pati lẹ́yìn tí pati dé kájọ ká máa lọ ìjọ fàdé ìjọba láti gbàdúrà fáwọn èèyàn wa tó ní ìṣòro tó ní kàn tó wá lákàtà Ayẹ̀lá láti jẹ́jẹ́. Wọ́n dẹ̀ wá ń dúpẹ́. so tó bá tó di ọdún ìsìn àwọn tó wà láti ẹ̀ tó wá tó máa mú kan pẹ́ wá. Tá bá fẹ́ kí àwọn aláyá bá fẹ́ kíra wọn ǹjẹ́ ó ní èdè. Alédè mo ti sọ̀dẹ̀ lẹ́ẹ̀kan a máa ń sọ pé ayé mà fúgè ẹni tó wà nílé tí Yorùbá máa ń sọ pé awo ń káwo ọba ní awo ń jẹ nílànà tiwa ayé mà fúgè. Kí wà ní ìdáhùn. ẹni tí mo ń sọ fún wa sọ pé àwa máa yé o ayé mà fúgè àwa yé o so yẹ yín pé bóò ni àgbo lílà mo kókó lára tá lè àti wọn tó ń ṣèdè kan níjàlá yẹ pé èjìyàn àwàrè èyàn dáhùn pé àwàrè jẹ èmi túmọ̀ pé àwo mo kí ẹ o àwo ń jẹ o tí Yorùbá tí mo sọ yẹ yín so ní èjìyàn àwàrè. ìyẹn ni pé tá a bá ti gbọ́ ayé mà fúgè níta ti mọ̀ pé àwọn Aláyélálá ló ń kíra wọn. Báwo la ṣe wá lè dẹ Aláyélálá mọ̀ ń ta ṣe mọ̀ pé tá a bá ti rí àwọn onífá àwọn babaláwo a máa ti rí ìlẹ̀kẹ̀ Ifá lọ́rùn wọn. tó lè dá Ayẹ̀lá mọ̀ ń ta pé òrìṣà Ayẹ̀lá kì í ṣe òrìṣà kan bí Ifá tẹ́bá wo Ifá ṣe obìnrin tí ń ṣe gbogbo ó ti dàbí mọ́ra wọn ìdá Ayẹ̀lá mọ̀ pé Ayẹ̀lá náà kò fi tara gba ìlẹ̀kẹ̀ òrìṣà tá kì í fi fìlà bọ́ tá kì í fi ìlẹ̀kẹ̀ bọ́ tó kò fi tara fẹ́ kò tọ́ fi lè dá mọ̀ níta ẹni pé iṣẹ́ ló máa fi hàn tàbí jáde iṣẹ́ yìí ni so ọlọ́sùn lè kún lẹ́kàn sọ́dẹ̀ kó lọ́lọ́sùn lòun ṣọ̀rọ̀ Ayẹ̀lá kí ló lẹ̀kẹ̀ jẹ́ tàbí kó lẹ̀kẹ̀ sọ́dẹ̀ tàbí dáhùn babaláwo tí wọ́n ti ṣe kínní Ifá tó máa kó sọ̀rọ̀ pé babaláwo tún ní kan tó mú ìjọbaláwo fún owó àwa ìlànà à ń bẹ̀. Kí làwọn kan tálẹ́ máa ń gbà lọ́wọ́ ẹni tó wá bẹ̀ lọ́wọ́ ẹ̀. ẹni tó bá bẹ̀ lẹ́lẹ́ ànájọ́ làjọ́ wọ́n máa bèrè Ayẹ̀lá ìbò kan tó sọ ní kí ni ká fi wá kí ló fẹ́ gbà tó máa fi jà Ayẹ̀lá ló máa sọ kì í ṣàwà. ìṣepẹ́ yìí lẹ́kàn máa wò bóyá kán lọ mú màálù. kíní kan lọ rẹ̀rọ wá mo ní kan tí fẹ́ mú gàrí adìẹ kó lọ́ra Ayẹ̀lá ọgbà Ayẹ̀lá ló máa sọ pé ìkọ̀ báyìí nìkan fi ràn òun máa lọ tó bá dẹ̀ tí a máa ṣe ó máa gbóde. tó bá fẹ́ gangan ló máa gbà. Ayẹ̀lá ò ṣe fọgbọ́n orí dáhùn pé tó bá ti àkọ́ báyìí wá máa ṣe Ayẹ̀lá ọgbà nǹkan tó bá lóun fẹ́ là máa fún. ìyẹn ni pé ẹni tó bá ń ṣe Ayẹ̀lá kò gbọ́dọ̀ lójú kòkòrò. kò gbọ́dọ̀ lé jìbìtì kò gbọ́dọ̀ lé mọ́tò kò gbọ́dọ̀ lé tó bá ti pa àkọ́tọ́ wẹ́ òtó
ni wọ́n fi ń pè ní ìjà àkókò. lọ́ fi ń pè ní alẹ́lá ìdókòkò. so ní alẹ́lá ìdókòkò ọ̀yà lómi máa ń sáwọn káyọ̀ la kí ló bá débẹ̀. so ẹni tí ò jalè tó lè jìbìtì alẹ́lá lè pa. so àwọn ọmọ tá a gbé fún máa ń bẹ́ẹ̀ tọ̀ fún wọn yóò wá lè jìbìtì ó máa pa ẹjọ́ àwọn àjọ ọmọ ogun ó lè jìbìtì alẹ́ pàmò nílẹ̀ adẹ́lọ́gbẹ́ kan àkùn. torí mo jẹ́ kọ́ ẹ bí ẹ̀ ara ẹ̀ mọ̀ pé jìbìtì ló ń ṣe alẹ́ àdìgẹ́dẹ́ ló jìbìtì. nígbà tí ó ti sọ pé lá ìgbà tí yẹn kọ́ lẹ̀ ó lọ. so alẹ́ la ń pa yìí orú ọ̀ tó bá ṣe máa ṣe tani wọ́n yẹ sí dẹ̀gbẹ̀ mi ti bá kọ́ bí tí mo ti lò máa ní tatún ẹ̀kọ́ dẹ̀ mú mi rí tó mi kọjá ẹ̀ dúdú jẹ́ dúdú funfun jẹ́ funfun alẹ́ la lè bínú wọn kò gbọdọ̀ ṣúlẹ̀ sínú fẹ́yàn tó bá ti bínú kó tọ́nu ènìyàn gbọdọ̀ pé àbójú àgbà alẹ́ la kì í ṣe alẹ́ la kì í ṣògbó ilé òsàsì ilé àpẹta ilé àpẹpa ilé pè. Mọ̀ṣá Ìlàlá máa ń ṣèwòsàn fáwọn èèyàn. tó kàn fáwọn bàbá nílẹ̀ ilé ni mo ìléyàn tó tó fíjì tí mo lè pè ní mo dọ́dún sókè fún tó dẹ̀ bá dùn mo léyàn tó yàwó tí mo tó yálà tó dẹ̀ bá dùn aléyàn tó bẹ́lẹ̀ ọ̀tá ìyàwó tó bá dùn aléyàn tí iṣẹ́ ìdójú tẹ̀lé tó wá yẹ pé stroke tí wọ́n ti lọ gba abẹ́rẹ́ sí nǹkan. wọ́n bá tẹ̀ tábà bẹ̀tẹ̀ bẹ́lẹ̀ ọ̀nà àṣàpadà bọ́ mẹ́ ló yẹ yín so ní àkàtà ilẹ̀ láńbí yẹn pọ̀ tá a lè sọ ọdọọdún tí wọn ọyàn lórí àmàlù tàbí ìṣọdún ẹ̀. pé yàtọ̀ sí pé ó mólè ìwòsàn tó dájú wà pé ẹni tó sùn máa lẹ́la olè lọ búkú ẹ̀ pé òun kò lè alẹ́la olè tó bá kọjá àlá máa pa ọ́ kò sí gbogbo ẹni kọ́lá lá ń pa ọ́ ṣùgbọ́n alẹ́la kẹ̀ alẹ́la máa ń pa èèyàn tó tẹ́ bá dín gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ pé iṣẹ́ ọwọ́ tó ń gan kò mọ́ òun lè rò alẹ́la pa èèyàn. ẹni pé kì í ṣe òrìṣà téèyàn ò lè sá fún ní Ayélálá. ọjà ẹlẹ́mìí ìfowó wà ẹlòmíì ìfowó wà tó wáyé pé àwọn Brazil gan bá lajú sí ni ọgọ́ máa gbé lọ torí alẹ́ láti ní garanti ju Ifá lọ nílẹ̀ ilẹ̀ Yorùbá lè ní Ifá wà fún atọ́kù afapẹ́lẹ̀ Ifá ló sọ ọmọ lóko atọ́kù ní Ifá wà fún bóòlà lọ bóòlà wọ̀ Ifá láti tó gàjẹ́ bá dé Ifá ò lè dúró torí nígbà táwọn àjẹ́ pọ̀ náà Ifá kọ́ ló gbà wọ́n ẹ̀kọ́ tó fojú parí alẹ́ rẹ̀ kọ́ ló dàgbò alẹ́ dàgbò so alẹ́ la ọ̀fẹ́ kan mọ́kàn. Ìmọ̀ràn wo lẹ wá ní fún àwọn tó ń joyè lónìí lápapọ̀? mo ti gba onímọ̀ lẹ́ẹ̀kan kan tó ṣe fúngáàmù ẹ̀rọ ìgbà tó ṣe mo ti jẹ́ kọ́nà pé kán jẹ́ ọmọ kan tó ń ṣe olóyè báyìí ní míládùúgbò ẹ̀ tó bá lọ fi náírà lù lára ìgbàmọ̀lá ní ẹ̀ lára o òye báyìí mo jẹ́ tí mo lọ tó bá fi jìbìtì ìgbàmọ̀lá àhàn ilé mọ̀ ṣé bó ti bá oyè Ayélálá kọ̀wé ní kó fi dà lúró oníkólọ́ fi kọ̀ fún ọ̀nà tó bá tó ọ̀ràn ni o.